A kú dédé àsìkò yìí. Mo kí ẹ̀yin bàbá mi nínú ilé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin màmá mi nílé lóko lẹ́yìn odi káàkiri àgbáyé. Níbikíbi tí ẹ bá ti ń wò mí lónìí, ojú tí ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé tọ̀ wá. Porogodo ayé kò ní lù fún gbogbo wa jó. Níbikíbi tá a wà lónìí, mo kí yín tẹ̀sọ́tẹ̀sọ́, mo kí yín tológun tológun. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Èmi ọmọ yín náà ni o, Dr. Aviz Abolade, ọmọ Aramide. Kò ní sú yín, kò ní rẹ̀ yín. Èmi ni ẹ máa rí, ẹ̀yin náà ni màmá wa bá. Àìní rí mi mọ́, Ọlọ́run ní fi ṣe àdánwò. Àìrẹ́yìn náà mọ́, Ọlọ́run ní fi ṣàdánwò. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi tí ẹ wá fi ń wò mí ní gbogbo ìgbà, Ọlọ́run ò ní pa náà fẹ́ràn torí pé ìfẹ́ ni. Kí ni mo fẹ́ sọ tẹ́ ẹ tí ì gbọ́ rí? Kò sí nǹkan tí mo mú wá tí ẹ tí ì gbọ́ rí. Àmọ́ ìfẹ́ tẹ́ wá ní sí mi tẹ́ wá fi ń wò mí, Ọlọ́run ọba Elédùmarè, Ọlọ́run á dúró ti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá nílé lóko lẹ́yìn odi, ẹ̀yin tẹ́ wà ní diaspora. Wọn ò ní gbé yín dìgbàdìgbà wálé. Àwa tá a wà nílùú tí a wà yìí náà, nílùú aláwọ̀ dúdú tí a wà yìí, àní ti lérò kúrò dé, àní tòde rùkú wọlé. Porogodo ayé wà nílùú fún gbogbo wa jẹ́. Eléyìí tí mo mú wá fún wa lónìí, ó ní ọ̀wọ̀ àwọn àgbà, ọ̀wọ̀ àwọn àgbàlagbà. Ẹ dákun, ẹ foríjì mí, ọmọ yín ni mo jẹ́ o. Ìbá yín ni mo ṣe lónìí torí bọ́mọdé bá rúbà àròkò dálẹ̀, àìsí ìmọ̀ ọkọ̀ alájá ká pajá jẹ. Ẹ dákun, mo tọrọ àyè, ẹ fún mi láyè. Eléyìí tí mo mú wá lónìí, ó ní ọ̀wọ̀ àwọn àgbàlagbà. Àwọn wo làgbàlagbà? Àwọn ìyá mi dáadáa ni, àwọn ìyá dáadáa. Afínjú ẹyẹ tí ń jẹ́ ń gbangba lé ọba, àwọn ni. Àwọn ẹyẹ dáadáa, ẹyẹ dáadáa lẹyẹ yín o. Ẹyẹ tó ń wá oúnjẹ fún ẹyẹ, òun ni ẹyẹ yín. Àtèmi àti yín, a ní rí ìbínú ayé. Ayé ò ní bínú sí wa tọmọtọmọ tẹbí tará. Bí tá bá ń dé, ayé ò mọ̀ fọwọ́ tí wa, ó mọ̀ fi wọ̀ wá. Nítorí pé ọmọ ọlọ́wọ̀ ni wá. Ayé mọ̀ fọwọ́ tí wa, ọwọ́ tí wọn ó mọ̀ fi wọ̀ wá. Kí la máa lọ wá fún iṣẹ́ yìí? Ẹ jẹ́ ká lọ wá ìmí gbígbẹ. Ṣé rí, kò sí nǹkan tí ó ṣe ẹni tó ni mí o, ẹni tó ní ìgbẹ́ yìí. Kò sí nǹkan kan tí ó ṣe é. Ayé ti dàrú lénìí. Bí báwọn èèyàn ń lo ìgbẹ́ onígbẹ́, wọ́n fi ń ṣe owó. Ọ̀pọ̀lọpọ̀ òògùn míì tí èèyàn ń fi ìgbẹ́ ṣe tí ò jọ mọ́ à ń wá owó, à ń wá sílé ajé káàkiri tí èèyàn fi máa ń tọ́jú ara èèyàn. Ayé ti wá bàjẹ́ ńsìn débi pé wọ́n ń fi ìgbẹ́ èèyàn wọ́n fi ń ṣe owó. Eléyìí kò sí nǹkan kan tí ó ṣẹni tó ní ìgbẹ́ yìí o. Tí n bá yàgbẹ́ síbì kan, tẹ́ bá lè lò ó, ẹ lò ó fún ti dáadáa. Kó tiẹ̀ lè lògbẹ́ mi fi ṣowó. Torí pé kó tó lògbẹ́ mi gan, èmi gan fúnra mi mo ti lo nǹkan mi. Kó sọ pé o mú orí mi báyìí, o fẹ́ lò, èmi fúnra mi mo ti fi orí mi mo ti fi ṣoògùn, mo ti fi jóògùn. Kí ló tún wá kù? Kò sí ńpà tí ó ṣẹni tó ní ìgbẹ́ yìí. Pínrín tí ó sí. Ẹ jẹ́ ká lọ wá ìmí gbígbẹ. Ẹ jẹ́ ká lọ mọ́ èpo ọ̀bọ̀. Ìmí gbígbẹ ni o. Tó bá jẹ́ pé ọkùnrin ni wá, ẹ yọ wóró atare 9 mọ́.
tó bá jẹ́ obìnrin wóró atare méje ni a máa lọ̀ mọ́. Ṣé rí ọ̀wọ̀ yìí, iṣẹ́ yìí ọ̀wọ̀ ni. Níbikíbi tí a bá dé, wọ́n mọ̀ fi ọ̀wọ̀ tiwa, wọ́n mọ̀ fi wọ̀ wá. Wọ́n mọ̀ pé ẹni yìí à ń rọ́wọ́ ẹ̀. Wọ́n ò rí sáìn yẹn ní ara wa pé ọmọ lọ̀wọ̀ ní. Ẹ gbádùn mi, ẹ̀yin olólùfẹ́ mi. Níbikíbi tí a bá dé, ṣé ẹ̀ ń gbádùn mi dáadáa báyìí? Ẹ̀ ń gbádùn mi. Níbikíbi tí a bá dé, wọ́n ti rí àmì lára wa pé ẹni yìí, ẹni tí a lè fọwọ́ kàn ni. Àtèmi àti yín a ní rí ìbínú ayé, ayé ò ní bínú wa tọmọtọmọ tẹ̀lé tara, ọfà ayé ò ní bà wá. Tá bá ti wá lọ̀ tó ti kúnná, a fi sín gbẹ́rẹ́ sí oríkèéríkèé. Kí ni wọ́n ń pè ní oríkèéríkèé ara? Joint kan ní gbẹ́rẹ́ mẹ́ta, joint kan ní gbẹ́rẹ́ mẹ́ta, joint kan ní gbẹ́rẹ́ mẹ́ta. Àwọn joint àwọn ara wa, òun ni wọ́n ń pè ní oríkèé. Orúnkún oríkèé ni. Ó ti yé yín? Ibi ẹ̀sín mẹ́ta síbẹ̀, ẹsẹ̀ ẹ̀sín mẹ́ta síbẹ̀. Gbogbo joint ara wa, gbẹ́rẹ́ ẹyọ mẹ́ta mẹ́ta. Ẹ wá fi òògùn tẹ́ lọ̀ yìí, ẹ bù yìí, ẹ fi pa. Bàbá kò jù bá náà lọ. Méjì mẹ́ta lóògùn. Ó ṣe é ṣe kí ẹ ti bá iṣẹ́ yìí pàdé nínú ìwé tó wà nílé. Lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì, fọkàn sí ni. Àwọn bàbá wa nílé wọ́n ti kọ̀wé kalẹ̀ fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò fọkàn sí àwọn nǹkan tá à ń sọ yìí. Ẹ bá pàdé ńbẹ̀. Kì í ṣe àròrísọ rárá. Bẹ́ẹ̀ ni, kì í ṣe àròrísọ. Ẹ gbìyànjú láti bá mi subscribe sórí ìkànnì yìí. Mo bẹ̀ yín. Bá mi share program yìí. Ẹ bá mi like, kí ẹ comment. Babaláwo la bá jẹ́ ni, pastor ni wá ní èyíkéyìí tá bá wù jẹ́. Bá mi share, ẹ subscribe, ẹ comment. Ọlọ́run á ràn wá lọ́wọ́. A ní àwọn product lóríṣiríṣi tí à ń tà ní ọlọ́kan òjọ̀kan. Ọṣẹ ni o, oríṣiríṣi ẹ̀rí. Ìfẹ́ràn, ọṣẹ ìfẹ́ràn. Ìwọ tó ń wá oògùn àmúdó káàkiri, wọ́n dààmú ara ẹ. Ẹ bá lọ bá ọmọ ọlọ́mọ sùn tó kì mọ́lẹ̀ tí ò tinú ẹ̀ wá, ó lọ sẹ́wọ̀n ni. Má wo oògùn àmúdó, oògùn fẹ́ràn, òun ni kò ṣe. Wà á róbìnrin tí ó tó mọ obìnrin pọ̀. Obìnrin pọ̀. Wọ́n lọ commit kíní. Ẹ jẹ́ ká kúrò ní àmúdó. Ẹlòmíì á pè mí sáàgùn oògùn àmúdó. Kí ló ṣẹlẹ̀ gan? Ibi tí obìnrin pọ̀ dé lónìí, oògùn àmúdó ni wọ́n wá káàkiri. Wá oògùn bí bíbò àṣírí, bọ́nà ó sì sí fún ẹ, bọ́nà ó sì là fún ẹ. Oògùn àmúdó ló ṣáà ń wá. Ọlọ́run ní dà wá láàmú. Orúkọ ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tí ẹ fi wù mí, ojú náà ò ní fọ́. Etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Gbogbo ayé ò ní lù fún wa jó. Ire o. Ó dìgbà kan náà.